Mo kí wa káàbọ̀ sórí ètò iṣẹ́ mi òwò mi lórí ìtàkùn Nua Media. Lórí ètò yìí ni a ó ti máa fi ọ̀rọ̀ wá àwọn oníṣẹ́ ọwọ́, oníṣòwò àti òṣìṣẹ́ gbogbo lẹ́nu wò kí a bá lè máa rán ara wa létí wípé ẹ̀tọ́ ni fún wa láti ṣiṣẹ́ àbí láti ṣe òwò kí ebi má bàa pa wá. Ẹ máa bá wa ká lọ. Orúkọ tèmi ni Títílayọ. Onídìrí ni mí, mo dẹ̀ tún máa ń ṣe iṣẹ́ gàrí yìí mọ́. Iṣẹ́ tí wọ́n bí wa sí ni o, torí ńgbà tá a ti wà ní kékeré ni a ti máa ń ṣe pẹ̀lú àwọn òbí wa. Ní ìgbà yẹn, àwọn dádì mi máa ń ṣe tẹ́ pé kódà àwọn tó ń bá wọn máa ń ṣe yẹn, wọ́n máa ń ṣe gan débi pé wọ́n máa tún ṣe náírìdì nídìí gàrí. So ó máa ń sòpá mí lẹ́rìn gan, máa rò pé ṣé iṣẹ́ dáadáa báyìí náà ń ṣe wàhálà pẹ̀lú ẹ̀tọ́ tó ń ṣe àìsàn. Gbọ̀ngbà táwa náà wá bẹ̀rẹ̀ sí ní ṣe yìí, wọ́n wá pẹ́ṣẹ́ tó dáa ni, torí bó ṣe wà yìí abọ́ lọ́mọ bọ ni. Bó o máa ṣe o máa náà ọmọ ẹ̀ ò jẹun, kò sáyè yẹn nínú ẹ̀. So mo like ẹ̀, iṣẹ́ ilẹ̀ wa ni. So iṣẹ́ tá bá ti rí ká ṣe, kéèyàn má máa useless ara ẹ̀. Iṣẹ́ mi, òwò mi, ohun àmúyangàn mi,